èyí ni ohun tí Ọbásanjọ́ sọ nípa El-Rufai. Ọ̀dọ̀ àwọn Efcc ló ṣì wà o. Bí ó bá jẹ́ bí nǹkan ti ń lọ báyìí ni kò jọ pé Alhaji Nasiru El-Rufai, gómìnà ìpínlẹ̀ Kaduna nígbà kan, yóò kúrò lọ́dọ̀ àwọn Efcc bọ̀rọ̀bọ̀rọ̀ tàbí ní kóyákóyá báyìí o. Ó dàbí pé àwọn tọ̀hún ti gbá a mú níbi tó le gan-an. Ṣé ọ̀rọ̀ àwọn tí àwọn èèyàn máa ń pè ní alágbára láàrin ìlú kò yàtọ̀ sí iná igi kan tó ń jó hìhìhì tó tún fò sókè tó ń sáré tí gbogbo ayé ń pariwo pé iná rèé? Bí irú iná bẹ́ẹ̀ bá dé etí odò, lẹ́sẹ̀kẹsẹ̀ ni yóò sinmi ariwo. Gbogbo ariwo ẹ má mú El-Rufai, ẹ ò lè mú El-Rufai, ẹ fi El-Rufai sílẹ̀ kẹ́ ẹ mémi. Nígbà tí àwọn Efcc ti tilẹ̀kùn irin mọ́, látìgbà náà ni ariwo náà ti di wẹ́lò. Kò sẹ́nìkan tó gbọ́ kinní kan mọ́. Gbogbo hàtìhàtì tí ọkùnrin olóṣèlú Kaduna náà pàápàá ń ṣe tó fẹ́ máa jà, ó dẹ̀yìn ìgbín ká tó fìkàrà ohun ẹ̀hà kòkò ni. El-Rufai wà nínú galagala níbẹ̀ tó ń bá àwọn agbófinró ṣeré. Gbogbo ìwádìí tí àwọn Efcc yìí ti fi odidi ọdún kan ṣe lórí ẹ̀sùn tí àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Kaduna fi kàn án, tí wọ́n ló yá àwọn owó ńlá kan láti ìta tí kò sì lo owó náà sí ohun tó torí ẹ̀ yá wọn, tí wọn ò sì rí owó náà mọ́, tí wọ́n ló rọ̀ mí ni pé kó wá ṣàlàyé àwọn ọ̀nà tí owó náà gbà jáde nínú àpò ìjọba ìpínlẹ̀ Kaduna lásìkò tó fi ń ṣe gómìnà, àti àwọn ẹ̀sùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo ẹ̀ ní El-Rufai yóò dúró níwájú àwọn Efcc tí yóò máa rojú ẹ̀ fún wọn. Láti 2023 làwọn aṣòfin ìpínlẹ̀ Kaduna ti gbé ìwádìí dìde lórí ìjọba tí El-Rufai ṣe. Lẹ́yìn ìwádìí wọn ni wọ́n sì rí pé ó lálàyé láti ṣe. Láti ìgbà náà ni wọ́n sì ti gbé àbájáde ìwádìí ọ̀hún fún àwọn Efcc lẹ́yìn wàhálà oríṣiríṣi. Àwọn Efcc wádìí ọ̀rọ̀ náà títí, nígbà tí wọ́n sì parí ìwádìí wọn ni wọ́n tó pe El-Rufai láti wá ṣàlàyé tirẹ̀ nínú ọ̀rọ̀ ọ̀hún kó tó di pé ọ̀rọ̀ náà tún la ariwo lọ. Ní báyìí wọ́n ti gbá ọkùnrin náà mú, wọ́n sì ń fẹ́ mọ bí okòólénírínwó-àti-mẹ́ta $423 billion ṣe fẹsẹ̀ rìn lọ lápò ìjọba. Wọ́n ní ọkùnrin náà gbọ́dọ̀ ṣàlàyé kínníkínní bọ́rọ̀ owó náà ti jẹ́ ni. Ohun tó bá mọ̀ nípa wọn kó sọ fún àwọn kí àwọn gbọ́. Torí láti 2023 ni El-Rufai ti ń pariwo pé kò sí ohun kan tí òun mọ̀ nípa owó náà, wọ́n kàn fẹ́ bà òun lórúkọ jẹ́ lásán ni. Ní báyìí àwọn Efcc láwọn kò tí ì gbà pé kówó náà jẹ tán pátápátá. Àlàyé tó bá ṣe ni yóò jẹ́ kí àwọn mọ bí ọ̀rọ̀ ti jẹ́ gan-an. Àti ipa tí òun fúnra ẹ̀ bá kó yóò fi hàn bóyá ó mọ̀ nípa ẹ̀ o tàbí kò mọ̀ nípa ẹ̀. Ohun tí ò ṣe jọ pé yóò kúrò lọ́dọ̀ àwọn èèyàn náà bọ̀rọ̀ rèé, torí àfi tí wọ́n bá gbọ́ àlàyé kíkún láti ẹnu ẹnìkan. Ohun tó tún wá wà fún ọkùnrin mínísítà ìlú Àbújá tẹ́lẹ̀ yìí ni pé bí àwọn Efcc ṣe mú tí wọn ò tí ì jù ú sílẹ̀ yìí, lọ́jọ́kọ́jọ́ tí wọ́n bá fi sílẹ̀, àwọn DSS wà ní pàkọ́ ẹ̀ tí wọ́n ń retí láti mú un. Kí ló tún ṣe fáwọn DSS? Ohun táwọn èèyàn ń béèrè nìyẹn. Ọ̀nà méjì ni wọ́n fi ń wá o, ìyẹn àwọn DSS. Ọ̀nà àkọ́kọ́ sì fẹ́rẹ̀ le ju ti èkejì lọ. Ọ̀nà àkọ́kọ́ yìí ni ti tẹlifóònù Nuribadu tí wọ́n dálu, tí ọ̀rọ̀ náà sì ti wà nílé ẹjọ́. Kò sí bí wọn yóò ti ṣe ẹjọ́ báyìí tí àwọn DSS kò ní í dá sí. Kò sí bí wọn kò ṣe ní fi ọ̀rọ̀ wá El-Rufai lẹ́nu wò, kódà kó má jù fẹ́ẹ́rẹ́fẹ́ lọ. Lóòótọ́ níjọba àpapọ̀ ti pè é lẹ́jọ́ lórí ọ̀rọ̀ yìí, àmọ́ ọ̀rọ̀ náà ní í ṣe pẹ̀lú ètò ààbò orílẹ̀-èdè. Gbogbo ohun tó bá sì ti ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ààbò bẹ́ẹ̀, láti fi ìdí òkodoro múlẹ̀, àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ìjọba àpapọ̀ yóò dá sí i. Ó ṣeé ṣe kó jẹ́ èyí tí El-Rufai ń rán lọ́wọ́ yìí ni wọn kò fi tí ì torí ẹ̀ fà á mọ́ra. Àmọ́ bó bá ti ń bọ́ nínú eléyìí, pàápàá nígbàkigbà tí wọ́n bá gba béèlì ẹ̀, kò sí kó má tún fojú winá òfin lọ́dọ̀ àwọn èèyàn náà, kó tó wá di pé adájọ́ dá irú ẹjọ́ tó bá tọ́ sí i gan lórí fóònù Ribadu tí wọ́n táàpù yìí fún un. Ohun tí àwọn DSS yóò ṣe máa dúró dè nìyí,
wọn yóò fẹ́ gbọ́ nǹkan kan lẹ́nu ẹ̀ kó tó máa lọ. Àmọ́ yàtọ̀ sí eléyìí, ọkùnrin alátakò ìjọba ìpínlẹ̀ Kaduna kan wà nígbà kan tí wọ́n ń pè ní Abubakar Idris, àmọ́ táwọn èèyàn máa ń pè é ní Dádì Àtá. Olùkọ́ kan ní ilé ẹ̀kọ́ gíga yunifásitì ìjọba àpapọ̀ ní Dosima ní Katsina ńlọkùnrin náà ń ṣe. Ọjọ́ kìíní oṣù kẹjọ ọdún 2019 lásìkò tí El-Rufai ń ṣèjọba ìpínlẹ̀ Kaduna ni wọ́n sọ pé wọ́n wá ọkùnrin náà tì nínú ilé ẹ̀ ní Kaduna níbẹ̀. Àmọ́ kó tó di pé wọ́n wá tì yìí, kò sí ọ̀rọ̀ tó tóbi fún un jù láti sọ nípa ìjọba El-Rufai. Gbogbo ohun tí ìjọba El-Rufai bá sì ṣe tí ò dáa ló máa ń sọ jáde. Ọ̀pọ̀ àwọn àṣírí pàápàá kẹ́nìkan ò gbọ́ rí ni yóò déédéé là mọ́lẹ̀. Kò sì sí tàbí ṣùgbọ́n pé inú ìjọba àti àwọn èèyàn ẹ̀ kò dùn sí i rárá. Kódà àwọn ọmọ El-Rufai pàápàá ti ń kọ sórí ayélujára nígbà náà pé ẹni aburú ni, Ọlọ́run yóò dààmú ẹ̀ bó sì ti ń ṣe ń dààmú bàbá àwọn. Àti irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ láti ẹnu àwọn ọmọ gómìnà ọ̀hún. Níbi tí wọ́n ti ń fa ọ̀rọ̀ yìí lọ tí wọ́n ń fà á bọ̀, bẹ́ẹ̀ ló ṣe pé lọ́jọ́ kan wọ́n kàn déédéé wá ọkùnrin náà tì ní. Wọ́n yóò rí lọ́la, wọ́n yóò rí lọ́túnla. Wọ́n kò rí ọkùnrin náà títí òní, tí àwọn kan fi bẹ̀rẹ̀ sí rò pé wọ́n ti pa ọmọkùnrin náà dànù ni, pé wọ́n ti pa lẹ́kṣọ́rà náà tipẹ́tipẹ́ tẹ́nìkan ò mọ bó ṣe jẹ́ ni. Àwọn ọlọ́pàá ti ṣèwádìí ọ̀rọ̀ náà títí tẹ́lẹ̀, àmọ́ nítorí pé àwọn kan ti kọ̀wé tí wọ́n ní kinní náà lọ́wọ́ ìjọba Kaduna nínú ni ọ̀rọ̀ náà kò ṣe tí ì yanjú láti ọjọ́ yìí. Àwọn DSS sì ti tẹsẹ̀ bọ́. Nítorí bí ọ̀rọ̀ náà ti jẹ́, wọ́n ní àfi kí àwọn fọ̀rọ̀ wá El-Rufai lẹ́nu wò àti àwọn ọmọ ẹ̀ pàápàá, nítorí ọ̀rọ̀ náà kàn wọ́n gidigidi. Àmọ́ nítorí pé El-Rufai ni olórí ìjọba tí wọn kò sì tíì fi orí ọ̀rọ̀ náà tì nígbà náà, láwọn ò ṣe pé kó wá. Ní báyìí àwọn ti wá ṣe tán, ó sì gbọ́dọ̀ wá fojú kan àwọn. Ẹ̀sùn apààyàn lélẹ́yìí o. Ẹni tí wọ́n bá sì fi irú ẹ̀sùn bẹ́ẹ̀ kàn, àdánwò ńlá ni fún tọ̀hún, nítorí kò sí iye ọjọ́ tí wọn kò lè fi pamọ́. Àwọn DSS fúnra wọn ti ní àwọn ti tún gbé ìwé ọ̀rọ̀ náà dìde, àwọn yóò sì tún wò yẹ́bẹ́yẹ́bẹ́. El-Rufai ti pariwo tẹ́lẹ̀, ìyẹn nígbà táwọn ọlọ́pàá kọ́kọ́ bẹ̀rẹ̀ ìwádìí lórí ọ̀rọ̀ ọ̀hún, ìyẹn lórí ọ̀rọ̀ Idris yìí. Ó lóun ò mọ kinní kan sẹ́ẹ̀, pé wọ́n kàn fẹ́ ró aṣọ tí kìí ṣe ti òun mọ́ òun lára ni. Ṣùgbọ́n o, ọ̀rọ̀ náà kò yanjú láti ìgbà náà títí tí àwọn DSS fi tún jáde báyìí tí wọ́n ní àwọn fẹ́ mọ àwọn kinní kan láti ọ̀dọ̀ El-Rufai àtàwọn ọmọ ẹ̀. Ìyẹn ló ṣe jẹ́ bó bá jáde lónìí, àwọn DSS yóò gbé e lọ́la. Ohun tó jẹ́ kí àwọn DSS ti gba pásítọ̀tì ẹ̀ nìyí nígbà tó dé sí pápákọ̀ òfurufú l'Àbújá, nítorí gbogbo ohun tí wọ́n ní lọ́kàn ni pé àwọn ò ní fẹ́ kó jáde kúrò ní Nàìjíríà lásìkò tí ìwádìí náà bá ń lọ lọ́wọ́. Kìnní kan ni yóò ya àwọn èèyàn lẹ́nu tí yóò sì jọ El-Rufai fúnra ẹ̀ lójú. Ìyẹn náà ni pé bó tiẹ̀ jẹ́ pé àwọn ọ̀rẹ́ ẹ̀, pàápàá àwọn tí wọ́n jọ jẹ́ aṣáájú nínú ẹgbẹ́ ADC, wọ́n bẹ̀rẹ̀ sí pariwo tí wọ́n sì ń wá a lọ sílé nígbà tí wọ́n ní wọ́n dènà dé ní pápá ọkọ̀ òfurufú. Wọ́n ò tẹ̀lé lọ sí ọ̀dọ̀ àwọn EFCC o, tàbí kí wọ́n tún sọ̀rọ̀ lórí pé El-Rufai dá tẹlifóònù olùdámọ̀ràn ààrẹ lórí ètò ààbò lù. Ìdí ni pé òun fúnra ẹ̀ ló fẹnu ara ẹ̀ sọ pé àwọn ti dá tẹlifóònù olùdámọ̀ràn ààrẹ lórí ọ̀rọ̀ ètò ààbò lù. Bẹ́ẹ̀ ìwà ọ̀daràn pátápátá gbà lélẹ́yìí. Èyí tó sì burú ni pé bí wọ́n ti dá tẹlifóònù yìí lù yìí, ẹni yòówù tí wọ́n bá mú mọ́ El-Rufai, ó ṣeé ṣe kí òun pàápàá fi mú dánrin, tàbí ẹni tí El-Rufai fúnra ẹ̀ bá dárúkọ. Nídìí èyí ló jọ pé àwọn ọ̀rẹ́ ẹ̀ ṣe yẹra fún un. Eléyìí ni yóò sì jẹ́ kí El-Rufai fúnra ẹ̀ mọ̀ pé ohun kan tí òun fi ń ṣeré tẹ́lẹ̀, tàbí tí òun rò pé kò sí ohun tí ẹnikẹ́ni lè ṣe fóun, ọ̀rọ̀ náà ti fẹ́ le jù bẹ́ẹ̀ lọ o. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà, ariwo ọkùnrin náà kò yé wọ àwọn èèyàn létí pé irọ́ ni wọ́n ń pa mọ́ òun, nítorí òṣèlú ni wọ́n ṣe fẹ́ mú òun, ìjọba Tinubu ń fẹ́ fìyà jẹ òun ni, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n ìbá gba ọ̀rọ̀ yìí gbọ́ o, bí kò jẹ́ ohun tí púpọ̀ wọn ti kà lọ́rọ̀ El-Rufai
nínú ìwé ààrẹ àná Olúṣẹ́gun Ọbásanjọ́ àti àwọn ọ̀rọ̀ tí bàbá náà ti fẹnu ara ẹ̀ sọ. Gbólóhùn kan náà ni Ọbásanjọ́ sọ tó bà gbogbo nǹkan tí El-Rufai ń sọ yìí jẹ́. Ìyẹn náà ni pé bàbá náà ni bí ẹni tó mọ owó lòun mọ Nasiru El-Rufai o. Òdodo ọ̀rọ̀ sì ni, nítorí fún odidi ọdún 8 gbáko ni El-Rufai fi ń bá Ọbásanjọ́ ṣiṣẹ́. Ìyẹn ni bàbá náà ṣe ń sọ̀rọ̀ pé bí El-Rufai ti gbọ́n tó sì nímọ̀ tó kinní kan bà á jẹ́, ìyẹn náà ni irọ́ pípa. Ó ní El-Rufai yóò parọ́ báyìí, yóò sì tún máa tako ẹni tó bá purọ́ mọ́, bẹ́ẹ̀ ni yóò sì máa lo ògbójú tó le gan-an. Ọbásanjọ́ ní ọ̀kan nínú àbùkù tó wà lára El-Rufai ni pé kò lè dúró pẹ̀lú òdodo kó pẹ́ lẹ́yìn ẹnìkan títí. Nígbà tí nǹkan bá ń dáa fónítọ̀hún ni El-Rufai yóò dúró. Bí nǹkan bá ti bàjẹ́, ọkùnrin náà ń lọ nìyẹn o. Àti pé kò sẹ́ni tí kò lè bà lórúkọ jẹ́ pé ó ba àbúrò bàbá ẹ̀, ẹni tó yẹ kó kù fún un ní bíi bàbá, lórúkọ jẹ́. Ó ba ẹ̀gbọ́n ẹ̀ tó jẹ́ ọmọ ogun òfurufú tó jù ú lọ, ó bà á lórúkọ jẹ́. Ọbásanjọ́ ní ó máa ń wo El-Rufai bí ọmọ tí kò ní ẹ̀kọ́ ilé, tàbí ọmọ tí kò rẹ́ni kọ́ òun, tàbí ọmọ tó rẹ́ni kọ́ òun ṣùgbọ́n tí kò dúró gba ẹ̀kọ́ náà, bíi àbí ìkọ́ àti àkọ́ ọ̀gbà ọmọ. Ṣùgbọ́n èyí tó burú jù ni pé El-Rufai lè parọ́ tọ̀la sílẹ̀, tó bá sì parọ́ náà tán yóò ṣojú kóńkó pẹ̀lú ẹ̀ ni. Bóyá ni kò jẹ́ ohun tí yóò ṣe pẹ́ lọ́dọ̀ àwọn agbófinró gan rèé o, torí bó bá kúrò lọ́dọ̀ àwọn EFCC, ó ń lọ sọ́dọ̀ àwọn ICPC, lẹ́yìn náà ló ń lọ sọ́dọ̀ àwọn DSS, lẹ́yìn náà ni yóò sì gba ilé ẹjọ́ lọ. Ohun tó dájú ni pé ìrìn àjò tí El-Rufai wá fún ara ẹ̀ yìí yóò pẹ́ kó tó padà dé o. Ọláyíwọlá Alága ló ń ṣe àyẹ̀wò ọ̀rọ̀ El-Rufai tó wà lọ́dọ̀ àwọn EFCC lọ́wọ́lọ́wọ́ báyìí fún Bùdó Àgbáyé fún Àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú afẹ́rẹ́ yìí o.